الحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله. Gbogbo jàmáà tí máa ń bẹ níjòkó yìí dákun ẹni tí bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ́jú òun rí ojú tiẹ̀ lọ sọ pé Allahu Akbar. Allahu Akbar. Ẹ dákun ẹ wí dáadáa pé Allahu Akbar. Allahu Akbar. إليك وسيلتي بجميل ظني وبالقرآن منك وبالرسول وبالصديق والفاروق خير جميع الناس بعد بالبتول وبعدهما بذي نورين محيي لياليه وقيث ذوي المحول وبعدهم بأقضام علي أبي الحسن المحقق للوصول بك أستجير ومن يجير سواك فأجر ضعيفا يحتمي بحماك إني ضعيف أستعين على قوي ذنبي ومعصيتي ببعض قواك أذنبت يا ربي وقادتني ذنوب ما لها من غافر لك دنياي غرتني وعفوك شدني ما حيلة في هذه أو ذاك إن كان قلبي شك لم يكن مؤمنا بكريم عفوك ما غوى وعصوك فليرضى عني الناس أو فليسخطوا أنا لم أعد أرجو لغير رضاك. ẹni tí ó bínú kó bínú bí wọ́n lọ́wọ́ ọba ti bínú kò sí wàhálà. فليرضى عني الناس bó bá wúyà kó yọnu.
أو فليسخطوا bó sì wù yàn kó máa tójú bọ lé nítorí wa. أنا لم أعد أرجو لغير رضاك أنا لم أعد أرجو لغير رضاك. èmi ò rò kankan mi tayọ yọ́nú wọ Ọlọ́run. bí tó o bá ti lọ́ọ̀ yọ́nú ta ló tó kó bínú. يا مجري الأنهار ما جريانها إلا انفعالة قطرة لنداك. ألا يا رسول الله يا خير مرسلين عليك صلاة الله لا تتناهى. فيا فوز من صلى عليك من الوراء صلاة يعم الكون منك سناها. ẹ jọ̀ọ́ nítorí tànábì wa Muhammad àbí kí wọ́n lọ gbága torí okun ríro kí wọ́n má ti kékeré di kẹ̀jẹ́kẹ̀jẹ́ torí ẹlòmíì nísìn tó bá bẹ̀rẹ̀ gbà tó bá nàró mọ́sùn ní ògbé ẹsẹ̀ ti gíran gbàtà àmọ́ ṣe lójoojúmọ́. يا من بحب المصطفى قد أولعوا. mo kí bàbá wa Aláàjì àgbà bàbá tí a jẹ́ àmọ̀ pé kéwù ní ìbéyàn tí gbáyé ní tí òfin ní sórí ibú ọ̀tọ̀ọ̀tọ̀ ni èèyàn lè kéwù kó kéwù ju wàhálà lọ bí ò bá sí ládàbí fún òfò ní ìgbẹ̀yìn ẹ̀ kéwù tókè ní ọmọ gùn yóò ti wá gbàgbé bí kéwù ṣe lálùbáríkà tóun kíní kan lọ́ọ́ fi sọ̀pọ́ọ̀tì ẹ̀ tó fi ráyè lò kéwù nìwọ́ ké ìwọ oníkejì lọ àkànní lọ. gbà táwọn ọlọ́rọ̀ tí ìdásáyé ànábì bó ló ti rí sẹ́jẹ́ ta ni ó jẹ fún táwọn alágbára ò tí ì dá sí i àwọn Umar tí wọ́n tí ì dá sọ̀rọ̀ rẹ̀ kò tó kó sọ̀rọ̀ ń ta kúfìyà ní jíṣẹ́ rẹ̀. wá sí mi àkọ́kọ́ fàtà wà ń bí àwọn ọ̀dọ́ àfẹ́rípọ̀ kan ju àlọ́ mọ́ ẹ má gbà sọ kú lọ wọn ẹ fàyè lẹ́fọ̀n tó láàyè àsìkò yín ń bọ̀ gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ máa ń gbé máìkì lé lọ́wọ́ para rẹ ní ẹ̀sọ̀ sí ọ̀rọ̀ sọ jẹ́ kíkẹ́ ó gbé ọ ní fún ẹ̀yin lágbo lẹ́yìn kò sáàfà àgbà tó jù ọ lọ wọ́n sì fi ti ń já àfà àgbà bí agbádá hàn ọ́ ìdáná gbélé ọ lọ́wọ́ ń para rẹ̀. Now. يا من بحب المصطفى قد أولعوا زيدوا عليه من الصلاة وأكثروا. bàbá wa ní ìmọ̀ wọ̀nyí ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́gàá fi débi tí ń lọ àṣẹ gìrìgìrì ló pa ẹ mọ́ lójú ó bọ́ sọ́wọ́ àwa tá a wà níbí ẹ dákun àṣeyàmẹ̀yà ẹ lọ sinmi gìrìgìrì wọ́n ti ń bẹnu ayé sàgbà yìí tọ́lọ̀ máa ṣe tó sí káṣù fún ọ sì lẹ̀ mọ́lẹ̀
àìdánpáàmà ló bí kéèyàn máa ní kankan bá téèyàn bá mọ nǹkan tán dáadáa àárẹ̀ ò rọ̀ ọ́ bó lọ wí. يكفيك فخرا يا محب محمد أن الحبيب أن المحب إلى الحبيب مع الحبيب سيحشر يكفيك فخرا يا محب محمد يا محب محمد يكفيك فخرا يا محب محمد أن المحب مع الحبيب سيحشر أن المحب مع الحبيب سيحشر يا محب محمد يا محب محمد يكفيك فخرا وتفرع النبي يكفيك فخرا يا محب محمد أن المحب مع الحبيب سيحشر أن المحب مع الحبيب سيحشر يكفيك فخرا يكفيك فخرا يا محب محمد وتفرع النبي توغيرو ó tú ọ ní fàárí ẹni fàárí kí ni ẹ̀yin ìyá wa anna kí ni. anna al-muhibba ma'al habibi sayuhsharu anna al-muhibba ma'al habibi sayuhsharu. orin yẹn ló túmọ̀ al-mar'u ma'a man ahabba. ó tó ní fàárí. أن المحب مع الحبيب سيحشر. حياكم الله. tí yóò bá nàró ń jáde kìámà ẹni tó fẹ́ràn lẹ́yìn nàró lẹ́yìn rẹ̀ ó tó ní fàárí pọ́ nàró lẹ́yìn ànábì Muhammad. ويكفيني من العقبى نجاة. ó tó mi jáde kìámà padà jẹ́ gbòó fà mí lápá kí mú yí ọ̀fà ká lọ. إذا حشر. torí mo kọ́ jẹ́ gbòó wà lè jẹ́ náà. Àmín. Àmín. Bàbá yìí sọ àfa àti àìsàn ọmọ náà. Wa yakfini minal uquba najata. Tí èèyàn bá sì jinlẹ̀ dáadáa nù tẹ̀sùbá nítorí lè má fàlà jẹ́ àgbà hàn ọ́ èsì ni kọ́ mọ́tò bẹ́ẹ̀ sì sọ. Bàbá bí tí bàbá fẹ́ràn mi dé tí wọ́n bá fẹ́ bá mi sọ̀rọ̀ wọ́n ní kí gbogbo èèyàn jáde ni kí wá ṣe tójú ayé tìbítà tó ti ń pàdé tó wà ńbẹ̀ njọ́ tẹ́mi ó wà lé kéwú èmi ò rárá jí àgbà rí rárá o tí wọ́n ò mẹ́mi wà lé kéwú tèmi o ni mo bá sùn iṣẹ́ kan bẹ tí ẹ bá ń ṣe bọ̀ wọ́n da kọ́sí ìtajà dáadáa bẹ́ẹ̀ kó tó bí ìyá ti wá gàwó ìyá ti hì ó sá lọ́ba yóò ti yẹn àfa. ìwọ́n tó bá ti sàṣẹ́tọ̀ rúbì dáadáa ọ̀rọ̀ ara jẹ́ àgbà kí n fi yẹn lé o tó rà yẹn aláṣìírí la wà bí kálukú ṣe gẹ́ẹ̀fì là ẹ́ n tẹ́ ń gbóyún yàrá dánwò kéré o. ويكفيني من العقبى نجاة. òrùn tí ń sùn báyìí wọn fẹ́ sọ̀rọ̀ àti sọ̀rọ̀ ẹ jáde lónìí torí ọ̀dọ̀ olólùfẹ́ aláàjì àgbà ni mo wà bàbá ló pè mí ìkànnì àwọn àtúbà mi bàbá sì jaburata lọ́fà sálẹ̀ yìí sí kò yẹ kí n lè jáde nínú ìlú
ṣùgbọ́n iṣẹ́ tó yẹ kí gbogbo wa ó ṣe tí kálukú wa ti ń lọ wájì àti mú lẹ́yìn jòkótì tó bá rí bẹ́ẹ̀ ẹ gbọ́ ẹ deserve honor ẹ̀yin lè gbalẹ̀ kéwú mú gbogbo àti jáde lọ kálukú ṣe tó wù àká ẹ̀yin lè jílẹ̀ bàbá ó dahoro tó bá rí bẹ́ẹ̀ ntí bàbá jòkótì lẹ̀ jòkótì àfi ká fún yín lọ́wọ́ bàbá. yakifini minal uquba najata. bẹ́ẹ̀ náà bá dálẹ̀ bá ṣe dálẹ̀ kí wọ́n mú un bẹ̀ wọ́n n tẹ́ fi ju àlọ́ nù. idha hushira al-fata ma. ó burúkú jù fẹ́ni tí ò ní lè sòdodo ó yẹ ká náà lọ́jọ́ kan láàrin ọ̀sẹ̀ táwa máa dá ìmọ̀ wa jọ tá à ní retí owó torí alájẹ̀gbà ti sanwó fún wa gbèsè lókù tá à lè san tó tá à fi lọ bọ́lọ̀. a lè san ìlú la san lówó lè kéwú tí wọ́n bún wa lọ́kọ̀ 50 million ǹjẹ́ wò látò dájọ́ yìí tí ó fi pé ibasala jí àgbà a lè san tán a lè san tán ẹ̀yin lẹ kú sẹ́ tá a tún fi ń kọ́ ọmọ wa ẹ̀tún bá a kọ́ ọmọ wa àtún kọ́ ọmọ wa fa léyìí táwọn ò lè jòkó tí kálukú wa ti fọ́n káì nísà tó yẹ kájọ òun rí mẹ́kájọ máa ṣe àwọ̀ ọ̀lẹ. àwa èèmọ̀ tí a la họ ẹ̀yin wá jòkó pa sílé ké ẹ̀tún kọ́ ọmọ ẹ̀ jù á lọ. àwọn kan bẹ̀rẹ̀ sí ní fa wàhálà wọ́n ní kùránì tóbi bẹ́ẹ̀ ni ẹnìkan wá ní àwọn ọmọ wẹrẹ ju àlùkùránì lọ tí o bá sọ ọmọ wẹrẹ tí ń ké mọ́ kùránì ò dahoro ni ọmọ wẹrẹ tí wọ́n ń ké o ló tún jẹ́ ọmọ níyì ẹnìkan ní kò tí ì rí bẹ́ẹ̀ olóbìn tí ń bí ọmọ wẹrẹ ló ju kùránì lọ torí tó bí ọba máa bímọ ní kí wọ́n kíra kí wọ́n máa jòkó tì. ويكفيني من العقبى نجاة إذا حشر لي فتى مع من أحب. sheikh baba wọn tàdáwà. إذا حشر لي فتى مع من أحب. àwọn èèyàn yòó ń bọ̀ níbi ó sì ká mi láfa. يكفيني من العقبى نجاة إذا حشر الفتى مع من أحب. الأغروي إذا حشر لي أغروي فتى مع من أحب. ibi tí mo ti wá yà mo bá rí bàbá ilé gàdán pẹ̀lú asánlẹ̀ ìkùlé wa ibẹ̀ náà ti wá ṣe program kálukú wa ń jà rẹ̀ láti kí bàbá ntí ìwálé kí ó rárá o èmi náà wá dọ́dọ̀ bàbá wa ní sùn bó o lọ sí ríbi èdè kí ló fẹ́ mo ní mo fẹ́ jọyìn ni ìyanu rẹ wọ́n yà wọ́n gbà mí láhàn mú kó wà lọ́rọ̀ bí ṣọ́ra àlè sọ́dẹ̀rẹ̀ wọ́n yẹ sírílẹ̀ amúrí wahlul uqdatan min lisani yafqahu qawli. bí tí mo ti yájú nù lójú oorun ẹni bá ní òsì nǹkan kò rí nǹkan rẹ̀ àwa rí nǹkan ajaraba rẹ̀ ní dáàdì mi bá ń tí wálé kéwú ọ̀rọ̀ tí mo ń sọ yìí ń tí wálé kéwú nábà ní wọ́n yìí torí gbà tí mo kéwú tán lọ́dọ̀ bàbá wa wọ́n rí tẹ́lẹ̀ mi fọ́dún méjì wọn ò jí ń jáde ọ̀nà máa kọ́ àyókù ẹ̀ gbogbo àbúrò mi mo kọ́ kéwú kí n tó kọ́ wá sí máàdì àti tó lọ mọ́ríkà sí bẹ́ẹ̀. èmi mo kọ́ ọgbọ́n kéwù kò sẹ́ni tí ò tẹ́tí rà sí mi mẹ́sì wà. bọ̀dá yín ni mí. أحبك يا رسول الله حبا. ẹ̀yin pè mí bọ̀dá rí. يقربني. bàràtẹ́ làjú àáfàá lẹ mọ̀ mí sí. إلى الرحمن قربا. bọ̀dá yín lèmi. mo sì tọ́ fún gbà yẹn máa hún wọn ní igi tààrà
torí wọ́n stọ́bọ̀ mo rí jẹ́. أحبك يا رسول الله حبا alákìlẹ̀ يقربني إلى الرحمن قربا. ọ̀rẹ́ mi sábà dẹ́di abàyà gbàgbà bíbí rẹ̀ gbàtà wà lé ké àwọn jẹ́ntù jù sùúrù pọ̀ ọ̀tọ̀ bíbí rẹ̀ wọ́n mọ̀ wọ́n sùn náà wọ́n gbàlejò 40. فأهل الحب أنتم من سواكم. kí mo wá fẹ́ lò níjọ́ tí wọ́n ń sí mọ́sálásí òde àfàǹdà píkítọ̀ wọn tán àtàlàjì àgbáyà tí wọ́n wé lára ní ti rẹ́rìn bẹ́ẹ̀ tí bàbá yìí fẹ́ kí wọ́n lòun pé ibi tá a ti wá rẹ́rìn lẹ̀ wá gbé sí kí ló dé ó ṣe ṣe ibi tá a rẹ́rìn lẹ̀ gbé sí ládùúgbò ìta wá yà ibi tá a rẹ́rìn lẹ̀ wá gbé sí bàbá tó lọ́n fún ní fàárí tí wọ́n ṣe. níbi tí wọ́n ti yàwó tó ti ń tún agbádá sí bí wèrè díẹ̀díẹ̀. فأهل الحب. àwọn tí a máa fi fóònù tán yẹn ti wá mọ̀ ní wèrè wọ́n wá gbé lọ wọ́n ya ń pàfà wọ́n láti ya bàbá ẹ̀rí fọ́tò yìí wèrè. فأهل الحب أنتم من سواكم. bàbá فؤادي من أبي سلمي محبتهم تربى. sọ́ọ̀lẹ̀ ní mo bá wo ẹ̀yìn bára ibi tí mo fẹ́ wá ni ọ̀dọ̀ bàbá yìí mo ti fẹ́ lọ kí o ìsì rí bàbá rí àti bàbá ti rí mi rí tí mo. ní ẹ bá mú wa wá ilé àbá Hasan Kadiriya lakọ́dé sí ọlọ́mọba àmójútó wọn tó dáwọn àti dáàdù ọ̀rẹ́ ni wọ́n jọ teach bàtà kú lọ́dọ̀ wọn abọ́sọ̀dọ̀ sọ́fìyì lẹ́yìn nísàlẹ̀ bàbá sì lọ sí Ẹgbẹ̀jìlá wọn lọ sí program kan bí àwa dúró tiẹ̀ fi dé bí bàbá ṣe rí ìwọ náà ni ojú mi wọ́n lọ rí nǹkan mi. فأهل الحب أنتم من سواكم. wọ́n dá mi mà straight bẹ́ẹ̀ ni. Fọ́ádì ẹ lọ́wọ́ picture ọjọ́ tá a parí lè kéwù bàbá gbẹ́nu sí mi létí báyìí ọ̀rọ̀ tí wọ́n sọ ń gbọ́dọ̀ sọ́bòde ẹ̀rọ̀mẹ́fẹ́ lè lẹ̀mí kùmà wọ́n sọ ọ̀rọ̀ kan sí mi létí èmi náà pè káyìn níjọ́ náà lọ́hùn àsọ̀rọ̀ tí bàbá fẹ́ sọ ni wọ́n ti kéèyàn túká kí wọ́n tó sọ. فؤادي من محبتهم تربى. mo wá sọ́dọ̀ bàbá ńjọ́ kan àwọn akọ̀sí sọ̀fì ilẹ̀ radiyallahu ta'ala anhu àwọn ni wá tí mo yí ọ̀fà bá wá tí n bá sùn ẹ gbọ́dọ̀ má jí mi bẹ́ẹ̀ bá jí mi ẹ kan àbùkù nù lé kì í ṣèmi nu mo ti sọ̀rọ̀ fà lánàá ní program kan tí mo lọ mo ní kì í ṣèmi bí tí bàbá tẹ́ gbìn nǹkan sí mi ládé ní sísẹ́ lára mi ta lè mi èmi ò rò mọ́ díẹ̀ tí mo jẹ láàrin àwọn asákéńké tọ́lọ́ sí là mí ana sọgẹ́rù lẹ́dẹ̀rọ̀ bẹ́ẹ̀ta o walakal hamd. láàrin àwọn òròmọdìẹ ni mo ti ṣèjọba ayé mi láàrin àwọn àṣà lèmi òròmọdìẹ ti àwọn náà ní bàbá náà ní àáfàá wà ní tí ẹ kó àlè lọ wọn wà nílé ilé Èkó ibẹ̀ là máa lọ àti Sheikh Munirudeen ibẹ̀ là á wà dágo bíi 2 lóru kíkálukú ẹni tó rún bá sì bá ibẹ̀ là á sùn àlọ́ lé mọ́nà nù àjẹjẹyìn tààrà àjẹjẹyìn ẹ̀rọ àmàlà àni ẹ̀yọwọ́ nílé Èkó ibẹ̀ lẹ́ ń gbé ńgbà náà ẹ̀yin ti parí ilé kéwù tẹ wà lẹ́yìn báyìí. Naam. مكان الحب عند الناس قلب. ẹ gbọ́dọ̀ pé akálà wa àtó bẹ́ẹ̀ iṣẹ́ tí gbogbo akọ́ọ̀tì lẹ́yìn ń ṣe kí làwa fi kí n kú sẹ́
tá a bá ti appreciate yín àjẹkẹ́ mọ rírì ní ìjòkó tì nù kálukú máa tú kápẹ́ akújòkójòkó náà lára tí sì máa mú kéèyàn ó sá fún nǹkan ṣúṣú ni nítorí bá ti sú yàn ó kú ń bẹ̀ kan náà ni ọlọ́mọdé yóò sú a làkàn fi ń pokùn so ó sú ẹni tóbi bá sú ní bọ́ọ̀sùn tí ara rẹ̀ ò ní lérí ó sú ọ̀nù kọ́ fẹ́mi ìlókù kì í ṣe pé ìwọ lọ lè ṣe ń tọ̀sùn tí ló sú ọ ó ti tán ló kọ rẹ̀ ní títí dé bá. fakulli fi hawakum siritu qalba. bí mọ́tò bá sú ni àgbẹ̀síwájú ta ni tádì ọmọ yàgbẹ́lẹ̀ lórí òní bátìrì yọwọ́ ẹsẹ̀ rẹ̀ bàjẹ́ lọ́tún la ó sú ọ̀nù wọn á sèpò ẹ̀gẹ́ lórí ẹ̀ ẹ̀gòrì odò nu ó sú nínú bọ́ọ̀lọ́ ní pàtì ibi tó ti jẹ gbèsè nu tó ló ti yọwọ́. wáyà kìfìní. ó kí bàbá wa sheikh wa wọlọ́wé minali bíbí ire uqiba najatan. bíbí ire ò ṣe é fowó rà wọ́n yé ta lórí igbá mo kì í ẹjọ́ àgùnà gbogbo ẹ̀yìn àfa mi ni mo kí o ẹnìkan dé lọ́rin ni mo kí àwọn àfa kéékèèké ìgbà tí èdè lu wọn ní yàgbẹ́ kò sí kéèké àfa ńlọrin o ń tẹ́ jogún tóbi jù lú mi lọ o ń tí bàbá ẹlòmíì jẹ kù fún ó jọ dídì ìlú lọ o báwa ṣe ń di asọ́kà náà di kọ́bọ̀rù tíraka o ẹlòmíì ò lè tu tásọ̀fì lọ́bọ̀ lọ láàrin èmi lọ wí ó lọ kí àwọn afa kéékèèké gbáǹdì wọn rú padà wá o ó lọ ń túbà. fakulli fi hawakum siritu qalba. mo kí bàbá wa bàbá wa látòkè. fakulli fi hawakum siritu qalba. bí ẹ bá gbàgbé àná yóò bò ní jẹ yóò sì jìyà lọ́la ẹ kú tọ́jú wa kódà wọ́n tún kọ́ aláṣìírí ìgbà tí wọ́n ti mísírà dé àwọn abami tí ń ṣe wá sí tààrà àwọn akótíra fún mi bá kó tún wò yìí tún wò yìí tún wò yìí àfa wa ní àwọn òsì fi borí bọ́ fún ti mọ kọ́ ni kì í ṣe pé oúnjẹ tí ò jẹ bọ́lọ̀ tí ní máa mọ́ ni bí mùsùlùmí ti kéré mọ́ náà ọ̀fun ọba tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkọ̀ ìyá rẹ ni ẹ ṣeun ọkọ̀ ìyá wa àfa tó kọ́ wọn ní kéwú bàbá àfa wọn àti bàbá dáàdì mi lọ̀rẹ́ níjọ́ tí ṣèbúrọ́lá ṣe kálúà tí iná sẹ́ nínú ilé bàbá rẹ̀ lọ ké sí wá pé wá pa adéyòkù wọn bẹ́ẹ̀. yakifini minal uqiba najatan. mo kí bàbá. idha hushira ali. òun tàdá. fatama mani ahabba. mo kí bàbá oní nǹkan. mo fẹ́ kí ahọ́n méjì tó tẹ̀léra wọn. lisanu sheikh àti khadimu sheikh. khadimu sheikh ó kọtẹ jẹun ẹ mẹjẹ àdìbò rẹ o ẹ kọjú sí mi eléhoro ṣé ká dìbò rẹ ká má di ó dà mo yọ ọwọ́ mẹ́ fún ẹ khadimu sheikh ó dà kẹ́yìn owó kọjẹ́ àwọn mi ò ro kọjẹ́ nù àfa wọ́n ti sọ àfa lókè láǹgbòdo wọ́n ló kọ ọ̀rọ̀ àwọn àjọ ló ń jẹgun jẹran ìwọ ń kọ́ òun sòrò kò. walau anna ahlal ilmi sanu sanahum. walau عظموا في النفوس لعظما ولو
أن أهل العلم mo kẹ́yìn afá mi gbogbo yẹn yẹn. صانوا صانهم. ìlú ẹ̀ tí Àgòròwí máa ń sọ̀rọ̀. àwọn ọ̀rọ̀ kan bẹ tí mo bá ń sọ àmọ́ wọ́n gbọ́. mo ní Àgòròwí ẹ bá mi ní ọ̀fà. ṣé níbi tẹ́ ń lọ náà níbi táwọn ń lọ. mo ní ẹ lọ wọ àyà kan tó ní àfàmọ́ yamshi mukibban ala wajhi ahada ọmọ yamshi sawiyan ala siratin mustaqim. tẹ́yìn wá ń bì ajá náà sì tẹ̀mọ́ ò dá mi lóhùn ẹni kìlẹ̀ ẹ̀ dá mi lóhùn sí ẹ dákun ẹ kọjú sí mi bí ẹni tí ń lọ ọjà ọba tí ń lọ straight àtẹ̀tí ń pè ọ̀kárẹ́ o ọ̀jẹ̀rẹ̀ o ta ní kọ́ débi tí ń lọ ẹni tí kìyìn ká bí wèrè tí lè sùkò lè lọ́jà wọ́n ti kájà ńlẹ̀ torí wèrè ni. mo ní ẹ kọjú mọ́ ní tẹ́ wá sí láyé ẹ ní àwọn àlùlù là ayé sì ń wá nǹkan tó dáa ẹni tó pìrìsẹ́ǹtì ẹ̀ ni wọn ò rí ẹ gbọ́ ẹ dá mi lóúnjẹrẹ kí wèrè ó ká sun èèyàn nílé ìwẹ̀ kọ́ wá sáré tẹ̀lé kí náà méjèèjì wá yá o ẹni ó fọṣẹ jáde àtẹni tó máa sọ lọ wọn ò ní mọ wèrè gidi mọ́. bá a máa sọ mi hùn fún ọ tẹ̀lé mi ìjọba tó. mo wá bẹ Àgòròwí sèbéyàn ló wo sí the alice sùn níbi tí wọ́n gbé sí ó sì lọ yàgbẹ́ sí yẹ̀pẹ̀ ẹ̀bẹ̀ ọlọ́run kò máa gbó bí ajá ni ẹnìkan wọn nífẹ̀ẹ́ nogún ẹni ọlọ́run kò máa gbó kódà táyé bá ń wọlé lórí lọ́wọ́ wọn padà dá àtàn sí lórí. ولو أن أهل العلم ojú ló pẹ́ sí ni. صانوا صانهم. ojú ló pẹ́ sí. ولو عظموا في النفوس لعظما. ṣebí wáàsí la wà lọ́jà tẹ́nìkan déńjọ́ náà àáfàá ìlú kan nígbà fọgbàlà jẹ́ àgbà Haji Kamal. ẹ wá sí àgbáyé ojú kan nàró ni tán bàbá tiẹ̀ aláàpọ̀. bàbá ní filẹ̀ umirna an nukhatiba an-nasa ala qadri uqulihim. wọ́n fẹ́ di wèrè bíi tiẹ̀ ní àfi wèrè kọ́ ẹ̀ kó o jòkó síbẹ̀ yẹn tá a fi pariwo àṣẹ ògbọ́dọ̀ mẹ́ra. bọ́lá fọjọ́ náà sí ìtàkọ́ sójú tíá àrọ́bá kọ́ bọ́lá fìyẹn sí ẹ̀tọ́ sí lóun ò ní jọ̀lá jẹ́ àgbà kò ní ní màkàmà tí wọ́n wà. ولو أن أهل العلم صانوا صانهم. bàbá ni a wà nínú yàrá wọn jọ kàn ọ̀rọ̀ kan sí bí ẹ̀dẹ̀ àyèdè ẹnìkan wà lóun pa mí sọ́dọ̀ wọn ó ti fẹ̀yìn gbalẹ̀kùn lọ́dọ̀ mi n lè bóde mọ́ kò sì sí wíńdò ẹ mọ̀ rántí ọdún náà ọdún tí mò ń jẹ́ àfáàmù ìdí tí mò ń kírun fún ọ lọ́wọ́ lágún tẹ̀yìn jẹ́ pírẹsidẹ́ǹtì àwọn àtàwọn akẹ́ onílọrin tí wàhálà dé ẹ mọ̀ rántí mo ní tí mo lè fi séńjọ́ náà gbogbo nǹkan wà kéwù ni mo wá jáde wá ká jáde wá àṣírí ká tán bàbá mi ti tó mi ṣùgbọ́n mo jáde wá kéwù ká torí kíni kí n má bàa jẹ́ ẹja àánú kànga mo wá délé mo wá sọ fún dáàdì mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ sísè mi jẹun alájí ni ọmọ ta ni nílẹ̀ yìí mo ní ẹja gbàgbé ẹ ẹja dípò ẹja gbàgbé ẹ ẹja dípò rẹ oríire kan ìyá wa níbi tá à ń lọ jìnnà bàbá dédé àsìkò tá a fi ń kọ́lé tá à ń ra mọ́tò yìí
lára johnson kéwúká tí wọ́n rí bí játì wọ́n bẹ ẹlòmíì kó tó níyàwó kó tó bímọ ni àtọ̀ ti fẹ́ẹ̀ tán lára rẹ̀ ìgbà máa ṣe bẹ́ẹ̀ inú ọmọ ló yẹ káwá fóbi jìyà kéwù ni ẹ wà lọ wọ́n ṣerú àfàrọ ni. Allahu Akbar. ولو أن أهل العلم صانوه صانهم ولو عظموا في النفوس لعظما. àwa ní programu kan lu kan bẹ́ẹ̀ ní dákọ̀ bẹ́ẹ̀ tẹ́nìkan rí bàbá ìmáàmù àgbà fín ṣéhù jẹ́ albashiru. جاء البشير ọ̀rọ̀ tí ń bá sọ mo wà ń bẹ̀ ni o. مبشرا بقدومه فملئت من قول البشير سرورا. bàbá kan fàlàwà ní bonú ni onda kí ni wí wàtá ti sọ ní mẹ́ta ẹ̀rẹ̀kẹ́ ni máa sá lọ bó ṣe bẹ̀rẹ̀ bàbá kan bú ẹni bó ṣe bẹ̀rẹ̀ pé ẹ máa bẹ́ tó lọ. تالله لو قنع البشير بمهجتي. àwọn ọ̀dọ́ àfà ẹjẹ́ àrònú pọ́nà nǹkan sànù wa ni gbogbo aṣọ táwa fi ń ṣèwọ́lẹ̀ àwọn bàbá tó bẹ̀ orí wọ̀ lọ yídì. لوهبتها bàbá. ورأيت ذاك يسيرا. ẹni bá yùn bá níbi òní ṣòfò. أحب مكارم الأخلاق جهدي. لو أن أهل العلم. لو أن أهل العلم. kọ́pẹ́lẹ́ àwọn àfa. صانوه صانهم. wọ́n sọ ìmọ̀ ni. ẹ dọ́kẹ́ ẹ̀yin ìyá wa ẹ fẹ́ lé mi ń bí. ẹ lọ tọ́jú ọmọ yẹn. àlọ́mọ tí ń kírun ẹ̀dìdì ẹ lọ tọ́jú ẹ̀. mo fọlọ́n bí ọ̀dà. ولو أن أهل العلم صانوه صانهم. ẹ̀yin àfáà mi gbogbo ẹ̀yin àfáà mi mo kí yín o tẹ wà ní front line àṣìbítà àwọ̀ wà mo kí yín. jẹ̀mọ́ ẹ̀ ní nà kò sí wàtara ayé wù tá a fò lè wù àmọ́ ìmọ̀ tá ti àtàchì wa mọ́ a gbọ́dọ̀ ṣe tára ayé ń ṣe mọ́. wọ́n ti pè alẹ́ ní mímọ̀ á ti yàtọ̀ sẹ́ran kò nù ìmọ̀ yìí lára kò ní nífi ń gun ìyá rẹ̀ àtúngun ọmọ rẹ̀ bó bá wù bó la pẹ́ rẹ̀ mọ́ wá wà mọ́ lónìí láàárọ̀ ọ̀dọ́ àfa tí ò sí ládàbí bí àfa Tinubu ti ń báyàwó rẹ̀ jà tó wà yọgi ó wà wọ agbádá ìkẹta tí wọ́n ń fì wọ́n á lé obìnrin lọ títì bó ni ké wà inú wò lọ lè sì bí débi pọ̀ ń bóbìnrin jà tapando wọn ni àfa ó tó lọ́jọ́ rẹ̀ kú láwùjọ wa ọ̀ sí lára wa inú wo ló lè bí ọ débi tó yọ kù mọ́ àṣọ kéwú débi kéèyàn máa ní sùúrù ẹ̀ dá mi lónìí inú wo ló lè bí ìmọ̀ débi pé apẹ̀sáfù ní àṣùbà ni sàlámàlẹ́kùn alọ́rọ̀ tá a sọ kò ní dáa fún wọn tiẹ̀ gbogbo ohun tó sọ lálẹ́ àná kí wàá ló bàbá mi kí ló jẹ lèmọ́mù fún ìgbà tó ọ̀rí inú kọ̀rọ̀ sí ọba tí jóye àbórí yín burú ni sàlámù alẹ́kùn ọba àlejànú wọ́n kàn fún ní vote of no confidence ni pé nísìnyí ayọ̀ ní lèmọ́mù tá a bá sì rí ọyọ àníkírun lẹ́yìn ẹ̀ mọ́ sótán. àṣekálẹ̀ bá àgbẹ̀gbin la fi já àfa bàbá ò gbọ́ kárí kápá àrí la fi jẹ́ àfa kápẹ́ láwọn àfa wa bu ìkún ìmọ̀ náà ò bá máa sún ọ ká ni. ولو عظموا في النفوس لعظما. níbi tí àgòrò wí ibi tí a gbé ìmọ̀ tóbi dé lónìí ìmọ̀ ti gbé yín kọjá mi. وما الفخر بالعظم الرميم وإنما. gbọ́ èjì yín lẹ́yìn ń wò ayé ti kó yín jẹ wọ́n ti ní interest nínú yín púpọ̀
فخار الذي يبغي الفخار لنفسه وما يجد افتخارك بالأوالي إذا لم تفتخر فخرا جديدا. bàbá tó yẹ gòrò wí ni sìpọ́lọ̀ ń tóbi. Allahu Akbar. bàbá tó bí wọn ní tẹ̀lé mi. a gbọ́dọ̀ pọ́n ọmọ yín lápọn bòrò ni ibi tó gbé kéwúdé lónìí káàkiri igi tó so èso rẹ̀ ni ó ti ju ti ń lọ. La amruka ma. àwọn mi wà tẹ́ ń kí nígboro tẹ́ ń kúnlẹ̀ yín kí ẹ mọ̀ rí ọmọ yín ni ẹ mọ̀ rí. ẹ̀yin náà máa béèrè pé bó lẹ ti mọ̀ mí ẹ̀yin kọ́ bàbá tó bí oríire ni wọ́n ń pọ́n lé. La amruka mal insanu illa bunu yawmihi alama tajalla yawmu labunu amsihi. mo kí àfa gbogbo wa. La amruka mukala jí àgbà. mal insanu. bàbá wa lájí àgbà náà. illa bunu yawmihi. bàbá wa lájí àgbà. alama tajalla kamali. yawmu labunu amsihi. kílódé fẹ̀yìntì ò ní sọ̀rọ̀ mọ́. alama tajalla bàbá wa nù. yawmu labunu amsihi. bàbá tó mọ̀ sọ̀rọ̀ bí six of you láì. mal fakharu bil azmi ramimi wa innama. èmi ò mọ̀ ọ̀dọ̀ bàbá o àmọ́ bí bá ṣe pẹ́ sára kẹ̀kẹ́ tí ẹ bá rí i tó lóore six of you láì ọmọ àlè ran wọn ni tójútójú tẹnutẹnu tóńtóń gbogbo wa tìmọ̀tìmọ̀ orí kún ń sẹ́dálẹ̀ tiẹ̀ ṣe níní mọ̀ màmá yín ó ṣàbòsí wa bil haqqi anzalnahu wa bil haqqi nazal òdodo màmá fi gbọ́n sí i àánú ò sì gbéyàwó mi. وما الفخر بالعظم رميم وإنما bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ náà. فخر الذي يبغي الفخر بنفسه. ìwọ tí wọn lọ jọ bàbá rẹ ìyá rẹ gbé ọyà bùnmí ni. ọ̀tẹ̀ wá fi ìmọ̀jọ́ ọ̀fi statue ọjọ́ bàbá rẹ ọ̀fin pàjọ́ wọ́n gbé ọyà bùnmí kí wọ́n tó délé ẹ̀yin ẹ̀ wà àlàgòrò wí ẹ̀ wojú yìí màmá yín ò gbé ìyà bùnmí. وما يجد افتخارك بالأوالي. àmọ́ wọ́n tó bá jọ bàbá rẹ tó jọ bàbá rẹ ìgbà tí wọ́n wà lórí bẹ́ẹ̀dì bàbá rẹ ló gbádùn ìyá rẹ jù lọ fi jọ bàbá rẹ tó bá ṣe pé tìyá ló dà púpọ̀ jù ilé ìyá lọmọ òjò ibẹ̀ yín kí wọ́n á sọ bí lónìí ni n bá sọ ọ̀nà tó lókàlùkù máa fi jọ ìran ìyá tó nìkan ìran lágbájá ní àbí. ما يجد افتخارك بالأوالي إذا لم تفتخر فخرا جديدا. àgòròwé ẹgbẹ́jọ́ òkè ọ̀rọ̀ tí mò ń sọ sẹ́ لو أن ولو أن أهل العلم صانوا صانهم. bẹ́ẹ̀ fẹ́ bá tẹ̀lé òsì jẹ́lá bí kí lè bá lórí ká máa kó lẹ́rù social media. wọn ò sọ ìmọ̀ pé bẹ́ẹ̀ bá lọ kógbè orí àtàn ẹ wàá gun orí ajá mọ́ tẹ́sẹ̀ lókè ni o kí la fẹ́ lò ń bẹ̀. gbogbo bàbá tó bí a kò sẹ́ni tí ò ní tíra àṣírí wọ́n fọgbọ́n ṣe ni. kò sí wàhálà kò sí ìtàtúlẹ̀ wọn tá a rí tíra àṣírí èmi ní ká tó àlájẹ́ àgbàdo tó jẹ́ tàṣírí bẹ́ẹ̀ sinmi
wọ́n kó fún wa tó jẹ́ tàṣírí mo ní lọ bàbá tó sì kó fún mi ní tó kó fún mi ó wà tó jẹ́ pé bílẹ̀ bá fẹ́ dagun tó bá ti wí àwọn okọ̀ as much as that káfí káì. ولو أن أهل العلم kí lè ń wá ká bọ́lá tí ìpọ́lọ́ ní kẹ́tọ́ máa pégi. kẹ́tọ́ máa àfọwọ́ ọ̀fọ̀ tuntun láti lè káfí lọ. nǹkan ṣe ni kò ní ìdíkà béèrè ó yọ wọ́nù. Ọbàtálá wa ń bọ̀ wọ́n forí jọgí ha ìtumẹ̀rẹ̀ wa ní bàbá ẹ̀ gbọ́dọ̀ ṣubú ògùn wa ni yé nǹkan ṣe ń èyí ni ọwọ́ arọ́sọ pupa amadi títẹ̀ wọn bá tẹ̀ wọ́n akọ ọmọ ìdájí kí ló pọ̀ ṣe tí kì í àwọn lélẹ̀ nù. ولو أن أهل العلم صانوا صانهم. bàbá ẹ̀yin lẹ́nu wá sọ̀rọ̀. ولو أعظموا في النفوس لعظما. táwọn afọ bá gbé girimọ fún kéwù ni ẹ jọ bó nà àfòtò lọmọ wẹ́ẹ̀tì fúláwà ní olówó báwọn olówó ṣe tó ìránṣẹ́ wa ní ẹ̀jẹ̀ tó ẹni torí kíni tí wọn bá gbà wá lálọ tára bá tu ẹ bára bá ní wọn padà wá lábọ̀ ṣèbásùkò òṣèlú ní tó ń bẹ wọn fẹẹ máa kan lẹkọọ yẹn afáàlẹ ní sùúrù tírípù tó yẹ kẹgbà lẹgbà tẹ bá jòkó lè yìn bíbẹ ọlápẹ lọbọ ẹ náà fi ń fún ní tọrọ kọ́bọ̀ láwọn tó ṣe pé ilẹ̀kùn ayé ti mú wọn bí wọn ò rí àwọn ògbádùn wàláì mo tó sọ bí wọn ò rí àbùkátà wọn bí ya wọn ṣubú láyé wọn sì gbọ́ lálẹ́ kìámà àwọn tá a sì ní tẹ́sẹ̀ lókè lọ́wọ́ àtúnkò lọ bá wọn àwọn aṣọ àdìgbà rẹ gbé àfà mò ń bọ̀ mò ń bá àwọn èèyàn gidi sọ̀rọ̀ lọ ìwọ lọ fún ọtútọ̀ ọlọ́gbé fọlọ́wọ́ ńlé ó ṣe fún ìyá rẹ̀ kò ní mi tó lówó de ká tó lọ gbé yẹn túká mọ́lé mo ní kó jọ́ rẹ̀ àfà wa àmọ́ kó lówó kan sángilítì díwò rẹ̀ mú báyé bá lè fún ọ̀ràn tì mí. ولو أعظموه. tọ́gbọ́n àwọn àfà gbé ìmọ̀ tóbi ni. في النفوس لعظما. ẹ jẹ́ n rí àgọ́rọ́ wí. ewu bíi tẹ́ gbé ìmọ̀ tóbi dé. pẹ̀lú èjì yìí. àdúrà tó sìn. ẹ wo iye àgbàlagbà tọ́lọ̀ wọn á dè mọ́lẹ̀ fún yín nígbà tí a rí quality tí mo sọ ń jọ sí lára yín. àbí ń pè yín ń pè káì ẹnìkan yẹn ti bí ebú ga tó bá sì ga yóò wálẹ̀. fẹ́ràn tí wọ́n hó lẹ́yìn rẹ̀ o bí olóṣèlú ni tí wọ́n bá ń kàmpé ẹlẹ́rẹ́ yẹn 1 million tí wọ́n máa hó àti ó tẹ̀ka ojú 100 lọ. díẹ̀ la púpọ̀ la pè díẹ̀ ló máa dáhùn ntí ò yá àwọn olóṣèlú nù àwọn tó bá tẹ̀lé lẹ́yìn náà yí gbòòrò the same set of people ni wọ́n tún tẹ̀lé lẹ́yìn náà yí wà ní àrérò ọba àrérò èèyàn ń kọ́ ọ̀tọ̀ lèèyàn ọ̀tọ̀ lèrò èrò tó ń pa èèyàn ní nǹkan. ولو عظموه في النفوس لعظما. headline mi nù. ẹ jẹ́ ká àfa òkun ara wa lé àbùkù tá a fi kan ara wa ẹ ti pọ̀ jù. àpọ́n ara wa lé máa tọ́ àti ẹ̀ sókèsì mọ̀mọ́ ká tiẹ̀ demonstrate mímọ̀ kò sí mọ́ àfẹ́rẹ́ dáradára. àfọwọ́ àlọ́jà làpálàpá pupa yóò gbó sórí social media làpálàpá pupa ọwọ́ ọ̀nà kí bá a ṣe ń pò pọ̀ ní òṣòlẹ̀ tó jẹ́ ìwà ń copyright ẹ̀ bóṣòlẹ̀ tí ẹ bá jẹ́ àlórí social media sáńbọ̀dù alájà àgbàdà bẹ́ẹ̀ dọ́fà ìlérí sáńbọ̀dù búlálà ayé sì wọn àwọn ń jáde kò sẹ́ni tí ó tóbi nínú àfa àti òní kó bùkátà wá bá ilé wọn kan kó bùkátà ni mẹ́tàlá àfa kan bẹ́ẹ̀ náà àwọn àfa ṣẹ́gbọ́ dáadáa báyìí àwọn ń tiẹ́ kàlẹ́gàrà gẹ́gẹ́ bí oúnjẹ
ṣe pé bébí bá ń pa ọ́ láàrin tiwọn. àwọn kan bẹ kàdáwà oògùn ni wọ́n bí ò bá rẹ̀ àní dọ́dọ̀ wọn. ẹ gbọ́ dáadáa báyìí àwọn kan bẹ nínú wọn kàkínú kàdáì ọ̀kàrí àárẹ̀ ni wọ́n. ẹ tiẹ̀ gbọ́dọ̀ súntọ̀ wọn tó bá dọ̀ ìmánì rẹ̀ ó sì bàjẹ́. ìwé ni wọ́n fẹ́ jẹ́ mbẹ́ o àfáàrùn akókóró. ẹ tó wá bọ̀ lásán tó ní ọjà àwọn ìyá tó gbé ìmánì wá pé bá abẹ́ náà ní kátó bẹ́ẹ̀ lọ́n jẹ́ abẹ́ yẹn sọ́lé lórun orí ìyá rẹ̀. ọmọ nínú orí òṣèré sọ́lé fátàbẹ́ rẹ̀. ọmọ ní òṣèṣì sọ wá lè kí mọ́lẹ̀ ká fún ọ̀nà tó fi pa kínní rẹ̀ kó súnmọ́ ìyá rẹ̀ ẹ̀wẹ̀ ni tí ń kó ìmánì wá bá kúfùrù ní ẹ bá kú lé rẹ̀. إلى الله فاسكن ọmọ mi. ودع من ترى كل فما لمريد دونه ما سكن. kò sí ní èlé fara ti tó dàbí Allah. nígbà tí ń kírun wákàtí márùn-ún Ọlọ́run ò béèrè nǹkan tó jù bá ń lọ. ṣùgbọ́n ìkànnì yín lọ bá tí a béèrè ojú ìyá rẹ̀. إلى فاسكن ẹ̀sìn ogunjó. ودع من ترى ìjòkó ẹ̀ nípa rẹ̀. فما لمريد ẹ̀dùn. دونه ما سكن. kí ló fẹ́ lò tí ẹni kọ́ lọ torí bàbá odò ọ̀ní ó pa ọ jẹ Ọlọ́run ò béèrè tó le bá lẹ́fìlẹ̀ àràkà méjì sí tó. àwọn ò kọ̀ndẹ́mù yín o kẹ́ mọ́ torí ìmọ̀ kó nǹkan sórí àrò orí àrò lògùn ló sì dà sí ni o. bẹ́ẹ̀ torí wa ti ń sa nǹkan jọ yóò fara ẹ̀gbẹ́ o yóò fara ẹ̀gbẹ́ yóò fara ẹ̀dí o yóò fara ẹ̀dí ẹni tó bá rò kúrò mi yóò fara ẹ̀dí. àmì yóò fara ẹ̀dí o yóò fara ẹ̀dí ẹni tó bá rò kúrò yín yóò fara ẹ̀dí. bàbá ń kọ́ tọ́bọ̀ sì ti bí ọmọ tó yàn fọkànbalẹ̀ èyí tó ń wò lójú ni ó lọ yóò fọmọ ẹ̀dí o yóò fọmọ ẹ̀dí. èwi dáadáa. yóò fọmọ ẹ̀dí o yóò fọmọ ẹ̀dí ẹni tó bá rò kúrò yín yóò fọmọ ẹ̀dí. kọ́gbọ́n nítorí òdodo ọ̀rọ̀ yìí lọ́ọ́ fi máa lọ sa pàǹtírí lórí àtàn àrékọjá ti bálẹ̀ tó mọ̀. èyí ti kọjá kàpé lẹ́yìn ìbò òfoni. إلى الله فاسكن sọ́mọ àfààní ودع من ترى yóò fà á yànnù. فما لمرئ دونه ما سكن. orin kan tó mo wá tún bí náà nìyẹn o. olóòlè yẹn fara títí ò ní ṣòfò. دايلي كل وأنس به تستريح فكل أنا وكل حزن. da'il kulla. دايلي كل àfà àwùyẹ kọ́ ẹ̀. وأنس èmi rẹ̀ lájọ pàdé. به تستريح. àwùyẹ tí ń kọrin kọ́ yìí. وناني ogun àdàbíyà èmi rẹ̀ náà tó ń jọ kò sí èmi náà ogun àdàbíyà. دايلي كل jẹ́mọ̀ وأنس به sọ̀tì mọ́kàdé ni àtàyínáka. أتيناك لبيناك جئناك ربنا ilayka. إليك هربنا ولو أنا ما تركناه. ما البيت ما الأركان ما ما الحجر ما صفا wàá zamzamu. وما زمزم
أنت الذي قد قصدناه يا مرحبا بالقادمين لبيتنا إلينا حججتم لا لبيت بنيناه يطوف به الجاني فيغفر ذنبه ويسقط عنه ظلمه وخطاياه. ọlọ́run bá ti ní gòkè àràfá tó bá ilé dé Káàbà jurmuhu wa khatayahu yasqutu anhu. ẹ̀ṣẹ̀ tó bá lò ń ṣẹ̀ àti àṣìṣe rẹ̀ tí bá ti ń ta àfù Káàbà yóò sì máa gbọ̀dọ̀ lọ́ra rẹ̀ ọlọ́run ò gbọ́dọ̀ gbé lọ́lé padà ò gbọ́dọ̀ gbé padà sílé. فيا صاحبي من مثلنا في مقامنا ومن ذا الذي قد نال ما نريدناه رجالا وركبانا على كل ضامر ومن كل ذي فج عميق أتيناه. Gbójú òkè ẹ̀jẹ̀ kan yín. Atainaka labbainaka. Àwọn kan lẹ́yìn ò dáa Usmanu lẹ́yìn Usmanu èmi ní tírà rẹ̀ àbí Umaru ni Usmanu ló wà lọ́wọ́ tírà wà lọ́wọ́ tiẹ̀. Njọ́ tó sọ ń ta tí wọ́n fẹ́ bá a jiyàn mo láwọ̀ èsì wọn àti alágbájá lásán ojú wa tó ti rà eyín góòlù gan ló lò mo lò eyín mo tún sọ njọ́ tó àná yìí wà ń kọ́ndẹ́mù góòlù ó ní tèmi kò ní jẹ́ ìṣe fáàrí ọ̀sọ́lọ́ fi ṣe ẹ̀mú kọ́ndẹ́mù ẹni tó bá lò mọ́ tí wò bá lò lọ́ọ́ lò. Mọ̀ ṣe èmi ni wàhálà rẹ̀ kò kẹ́ni máa lẹ́yìn ní ẹ̀wọ̀ náà èmi ni wàhálà tó mú ọ. Àfa rẹ̀ ní sí mi kí n rí jẹ. Dàhílì kúlà wà anis bihi tastari. Túrẹ́ rẹ̀ ti mi lẹ́ẹ̀kan sí. Fakulu ni àná. Nínú ilé wa ẹni tí ò lẹ́ẹ̀kẹ́ yín bàbá rẹ̀ mo nígbà owó rẹ̀ tó ọba tó wọ́n lè yín ọba tó ìwọ mufti Ọlọ́run ló gbà mí lẹ̀ lọ rẹ̀ wọ́n fẹ́ gbé lọ. Ó ní kí ni ń jẹ bẹ́ẹ̀ bàbá lóyún kó gbajúmọ̀. Dàhílì kúlà. Kí ni sòkòtò ní wàá lókè fọ́ọ̀rẹ̀. Wà anis bihi tastari. Gbàtú ìṣèké bọ̀dá rẹ̀ ni mí. Fakulu ni àná wà kúlù ni hazan. Bàbá yìí máa níbi yóò dùn mí dáadáa jẹrẹ. Ilallahi faskun. Ṣé ọdún Wahab? Wàdà máa ń tarọ̀. Jama. Naam. Bàdá mi lóhùn sí Kamila. Famali muri dunahu mausakan. Famali muri ọjọ́ ti lọ. Dunahu mausakan. Ilallahi faskun. Wàdà máa ń tarọ̀. Èmi mo lọ bá a sọ wá sí mo lè bí yọ. Famali muri dunahu mausakan. Nípa rẹ̀. Famali muri Ọjọ́kọ. dunahu mausakan. Tá a lọ ọ̀nà ibì kan báyìí. Tá a lọ sí Madina ti ṣe yìí. Nípa rẹ̀. Dàhílì kúlà. Ẹ̀yin náà bá mi lọ lórí tó náà. Ẹgbà tá a rìn tá a kan ibì kan mo ní ẹja padà. Mo ní bo la ń lọ yìí. Lèyìn Ọlọ́run bá ní kí n rí àwọn civil defence kan náà tí wàá pàdé wa àwọn náà wàá líìdì wa lọ́dọ̀ yín jọ́nà lóru. Mo lọ wí. Dàhílì kúlà. Ó ní wọ́n tó wà níbí gbogbo ohun tí wọ́n fi jọ Ọlọ́run dàhílì kúlà lọ gbé sẹ́gbẹ́ kan. Wà anis bihi. Bihi anis. Wà anis bihi tastari. Tastari. Máa lọ bọ́lọ̀ ń ṣe fàájì. Wáàyè tẹ̀sùbá.
Allahu la ilaha إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. ń bọ̀ lu bàndìrì bàbá yìí wà bẹ́ẹ̀ ọbẹ̀ pè nǹkan sí mi lánàá ọ̀jẹ̀ ń dalẹ̀ jẹ̀mọ́ bùrọ̀tì ìbọ́lọ̀ nàjú dé ọkọ̀ rẹ fẹ́ lásídẹ́ǹtì wọn ni ògún o tó ọba ilé yìí ọ̀sẹ̀ àgbákò ń tọ́ pè kẹ́yìn ọ̀daràn torí tó gbàgbọ́ lọ pè wọ́n. bàbá mọ̀rọ̀ báyé ti padà lẹ́yìn rẹ̀ o wọn ò ní máa wọ́n yẹn wò àkàrà bá kóra wọn dé lórúkọ ní ayọ̀kù mọ̀ wọ́n ìpọ́npọ́ bí ọwọ́ 2:30 lóru jẹ́ kí wọ́n kàn débi tí mo wà mo kàn ní Allah la ilaha illallah ẹnu tí ń yà bá àtàkùn kò sí lórí gbẹ̀rù mi jáde wọ́n sì gbiná ìtàn tí bàbá yìí wọ́n aṣáájú máa sọ pé ọkùnrin kan ní kí ló fẹ́ rà tó ní gbùdáwó rẹ̀ sínú odò tó fún náírà àtàkùn kò sí ara mi mo ti rí njọ́ náà. sẹ́ẹ̀rù pọ́tà máa padà ní wọ́n á sinmi ni wọ́n tún kọ́ntínú tí a bá lé ọtí wọn tún wọn bá wọn á lọ gbé lórí ọmọ rẹ̀ wọn ní jẹ́ ó serious ní school ibi tí wọ́n bọ́ ti sinna ti hẹ ọmọ rẹ̀ wọ́n lọ́mọ kó pọ̀ láti sìn gbogbo sẹ̀fí lọ́mọ tó ọ̀rántí ọmọ tó ọbí orí ọmọ rẹ̀ ó burú báwọn máa ká sí ẹlẹ́nu díẹ̀ díẹ̀ bó lọ wí jèrè. da'ili kulla wa anis bihi tastarih. ọwà gírídì ọjà ayé fa ọ̀rántí ọmọ rẹ̀ ọ̀wá tiẹ̀ kó pọ̀ ọ̀rẹ́ ètò sẹ́yìn ẹ̀ báwọn wọ́n fi kùmọ̀ dán wo. wọ́n lọ jingiri àfa ńlá ni ọ kò sọ́mọ rẹ tó rí mú lóde bẹ́ẹ̀ ti nàró àkọ́bí mi lọ́kùnrin bẹ́ẹ̀ láàrin wọn bẹ́ẹ̀ ti nàró àmọ́ ìlé mọ́. da'ili kulla. tí n bá ń lọ wá sí wa ni nàró kọ́ lè mọ sẹ́tì ń ṣe a sì lè gbàgbé ọmọ sílé kò ní jọ́ à. yóò àmọ gẹfìlà ká ọmọ afa ńlá ni mí mo wá ń lọ sí Abidjan nítorí mo wá ní kí o gun ọkọ̀ lẹ̀ èmi wá gun pléènì ó wá gun ọkọ̀ lẹ̀ ẹnàmà gbà tó fi dé Abidjan ó ti dúdú ju aṣọ lọ ó dúdú kírímù ẹnìkan wá ní imam ọmọ ekéré ju ọ̀nà tẹ́ ẹ jí òrìn lọ mo ní tí n bá bùn lówó ní òfin appreciate yẹ yóò mọ wàhálà tójú mi rí kí n tó rówó èmi ló sì jẹ wà nù pléènì ọlọmọdé àrí kò ṣe déédéé á pinra wa ni. da'ili kulla wa anis bihi tastarih fakulluni ana wa kulluni hazan. lọ́wọ́ ta kíntà sírì tàtún kíntà wíìlì ẹ̀ pé bàbá ànábì Yusufu ó ní tẹ́ ẹ bá wọlé mọ́ wọlé lójú kan náà ogun lè rọ́pá ọ̀nà tọ̀tọ̀ ní ẹgbà wọlé ẹ tí yóò bá ànábì ò sí ní àyè. da'ili kulla wa anis bihi tastarih. lọ́fẹ̀ẹ́ travel báwọn tán ìyàwó mi bá tẹ̀lé mi ọkọ̀ kan ọkọ̀ tèmi ọ̀tọ̀ ọkọ̀ ọmọ mi ọ̀tọ̀ èmi mo yan tèmi tí ń rú ká ẹ méje ń kó báyìí. àsórí yẹn gbọ́dọ̀ fapò tí n bá aṣọ wá sí wa nàró ẹsẹ̀ ló máa gbọ̀n wà ní sọ́ọ́rí ṣé ó wà bọ̀ rí máa bùn ní $1 ó ṣàdúrà $1 million fún mi kí ló dé tá a fọ òsì ńlé tọmọ rẹ ò lè gba ké fún ọmọ kéwù èébù ni ọwọ́ nígbà tá a rí là ń gba tẹ́gbù tẹ́nísì orí àfa náà burú ọ̀hún akọ ọmọ rẹ tí ò lè kọ́ ọmọ ní kọ́ ìdátù tí ó tẹ̀lé gba kùránì fún wa ètò bá jẹ́ ìlì mi kọ́ máa gbà lálẹ́ tó ọba dé ń tiẹ̀ ọ ti rún nù wọn ò gbọ́ o gbàtí ẹ̀ ń kọ́ yín lẹ́ fi ṣe jòkótì ẹ̀ gẹ́fì lọ́mọ alájí àgbàká kẹ́ mọ yẹn dì òdòdó ní a máa sọ ẹ̀yin àfa ẹ̀ ti wòran jù kàrin sì dúró lókè tó bá dàgbà ń fún nílé àmọ́ tó lọ́n bá pa ọ́ ní kékeré ńkọ́ ntọ́ ọba ṣe fún nísìnyí gbọdọ̀ ju alẹ́ àbí wà tọ́lọ́ nsáré ńgbà tí ó pa ọ́ ni
ọ̀tí lọ́rẹ̀ rẹ tó ti pa aládùúgbò yìí tó wọ́sọ dúdú lẹ́yìn oṣù mẹ́fà tó bọ̀ ìgbóyà ọ̀tún bẹ̀rẹ̀ rẹ gbé. ẹ̀yin lẹ́ni wá sọ̀rọ̀ ṣé kálukú tí wọ́n fi títí ń sira rẹ báyìí ó burúkú jù kíyàwó àfa àkómọ́mà níyàn tó lè kọjá mọ́ dásàrà tún lè fún ìyàwó rẹ gbogbo òkú tó bá kú ló fà ìyàwó mi ni máa wẹ̀ lóbìn ẹtọ́ bá fẹ́ wẹ̀ sí Islam ìyálé ní òwẹ̀ ètò bá kú ìyàwó ní òwẹ̀ mo ti pínsẹ́ fún wọn wọn kò ná tọrọ ayẹ́kọ̀ kì dáadáa ẹ̀yin ẹ̀dìbẹ̀ mọ́ ẹ máa fi ẹ̀pù mi ìyẹ̀wò àfàwọ̀ abóra bí ọlọ́mọlé àdáfín bàtàbàtà bí ẹ̀bọra o ìwọ wa lọ sánná ní ọdẹ ọwọ́ abọ́ agbádálẹ̀ wèrè wà dàdó ó wá kówó rẹ̀ ọ̀ lè jèrè torí rẹ ní òbí fún ọ òfò ní òbí. ilẹ̀ ni wọ́n sọ̀rọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون bàbá mi ó fẹ́ da fírì mi lù tó bá ti àyà lójijì. أفرأيتم ما تمنون nítorí tó bá ti wà gbádá yóò ṣòro nù. أأنتم تخلقونه yóò jágbára ni ó ka lónìí torí yóò ṣòro nù. أم نحن الخالقون. ẹrú bọ́ tẹ́ wà gbádá kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ àbúrò mi nìyẹn ẹlẹ́yìn àbúrò mi mo nà pàánù sí ẹ̀la àti very stubborn ọ̀nà sáyẹ́dì bọ́ sí àyè fine torí máa wẹ̀dù ó sì fẹ́ràn kó máa pa aláǹgbá dẹ́rí pọ́n tí máa tà. أفرأيتم ما تمنون أنتم تخلقونه. tó bá ti kù mí lẹ́gbọ̀n yín ọkọ ìyá àti ẹlẹ́mí. أم نحن الخالقون. èmi sọkọ mọ́ mi ẹ̀. أفرأيتم ما تمنون. tó bá lé mi sọkọ mọ́ ọ̀hún nbásọjọ́ ti rán mi sí ìyá àwọn tí mo ní. أنتم تخلقونه أم نحن الخالقون. ṣé wọ́n ló ń pè mí ọmọ lójúmọ́ mi mo ní. أنتم تخلقونه أم نحن الخالقون. ẹni bá yóò gbà níbi òní sọ̀fọ̀. الله عليه وسلم. kí là ń kó jẹ̀mọ́ ẹ̀ dá mi lóhùn ọmọ là ń ṣe kí ni kí là ń ṣe ní bí bàbá wí kí là wá ṣe látọ̀fà. أفرأيتم ما تمنون. bàbá mi نعم. òun lọ́mọ la wá kó ẹ bá ti pa ìwé náà kan mi ilé yanu ṣé sú ọ̀pọ̀ ọmọ la wá kó ṣé wọn náà ń pè ní àlùwalàdù ọmọ náà ń pè báwọn ó kọ tó wù àlàsọ àwọn àlàsọ bẹ́ẹ̀ orúkọ mẹ́rin lọ́mọ ń jẹ bàbá 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 kí ni KSK. ẹ kọjú sí mi olórin kan bẹ lọ́fà tó bá ti wá ríru bàbá báyìí yóò wá ní ọmọ dúdú kòròrò ní ó mu mílíìkì ó tutù láwọ̀ ọmọ dúdú kòròrò ní ń dá.
jàgàbá ńkọ́ kì í ṣe lórí òfò lórí ìmọ̀ ni. tẹ̀mbálẹ̀ nìkan stubborn kì í ṣe no retreat no surrender n tó ké yé ni. tí n tó kí ọ tó ọkẹ́ bá yí ọ kò sẹ́ni tó lè pollute ọpọlọ rẹ ọ nígbà no retreat no surrender. ọ dùn lórí ẹsẹ̀ rẹ lórí fìtì ẹ pé jájọ dàálẹ̀ ká máa túká bí èrè ntọ́ba mọ̀ lọ́ọ́ kí n tẹ́mi náà lèmi náà ké. jàmáà wa ọmọ là ń kó ẹ tẹ̀lé mi orúkọ ọmọ àkọ́kọ́ lẹ́yìn alwalad ọmọ ń jẹ́ arahama. waja'ala bainakum وجعل بينكم مودة ورحمة وجعل بينكم مودة ورحمة. ọmọ àgbà jẹ́ ìkẹ́ bá a bá tọ́ tá a lè pè mí mọ́nú á jèrè ẹ̀ lọ́jọ́ alẹ́. kánrin àwọn tọ́mọ wọn ò yàn èló là fi ń tọ́ ọmọ ẹnu wọn ti fẹ̀ ni wọ́n fara mọ́ kọ́ mọ́ sórí ibùjú kan mọ́ fàṣìgá lọ. bàbá òṣì bàbá òfò agbádá arárí gẹrẹyẹ ebi lábẹ́ gétọ́sì àtàwọn ìyá àránù wọ́n lè má sọ ẹlẹ́gbẹ́dẹ́ wọn lè sanwó sùkú ọmọ tọmọ rẹ fi parí máàdì kóra tíra rí ọmọ náà wà ń pẹ́ tí n bá dàgbà ní sanjọ́ fún yín. èló la fẹ́ fi tọ́ ọmọ bàbá èló school fees tẹ̀lẹ́kọ́ni kọ́ mu lọ bí olówó gegege nílé ìwé aládàáni náà ní ní ti public náà wọ́n pè kò sí B náà ní A for apple B for boy C for cat D for dog E for egg F for kíni. Field or football. Kò lè yí padà bẹ́ẹ̀ sì délé etí ẹ̀ lọ kàná abroad bí ó sì kàná síbẹ̀ kọ́ kó bá a kàbá bí ó sì kàná nù àbí kí wàá ní wàhálà rẹ tó lè rọmọ tó kọjú sí bí bàbá rẹ gbé ilé tí bàbá rẹ kọ́ lọ fẹ́ kú sí ṣe lọmọ rẹ náà tún kú sí ọ̀sẹ̀ tó ọmọ tí ó pààrọ̀ lé yín. ẹ máa pòwe ìran mẹ́ta ìtòsí méjìlá máa ta wọ́n ta tààrà tí wọ́n rẹ̀ sì dẹ́nẹ́dẹ́nẹ́ bá gbé. kí n sọ̀rọ̀ bí n dákẹ́nu mi torí lọ́ọ́ tí ń rọbí láì lóyún yìí wọ́n sì sọ yòókù. wọ́jà alẹ́ òròmọ́ sọ̀kò ó lè mú lọ ìhun lẹ̀ náà. mawaddata wa rahmatan. jọ̀mọ́ àṣẹ rahama lọmọ bàbá tọ ní ìjọ tí wọ́n ṣe Kùránì ọjọ́ ìbí fún mi àwọn ọmọ mi sì bá mi kí Kùránì 166 náà bá lọ ra màálù fúnra wọn náà bá pa kí mo wá fẹ́ lọ wá sí nírọ̀lẹ́jọ́ náà mo bá rí pẹ́fíìmù kó fẹ́ ga tó mi ọmọ mi kékeré bá ní ntí mo ra fún yín fọ́jọ́ ọ̀bí nù ìkan náà bá tún dé ogbèkínní bàbá lọ́ọ́ báyìí àwọn dáwọ́ ẹ̀sùn ló kún bẹ̀ ó ní tí mo ra àwọn ọmọ tí mo bí gangan kéékèèké mo láṣẹ kì í pẹ́ tí yẹn fi jẹun ọmọ àṣà àkọ́bí mi wọ̀nyí àṣẹ tiẹ̀ nìkan kí n jẹ àṣẹ ń jẹ tètè tí mo bí nínú owó tí ń dá lówó oúnjẹ njọ́ tá a ṣe kíní tẹ wá ogún ọdún tẹ wá o ọmọ mi kéékèèké tẹ wá lọ́dọ̀ mi wọ́n sì ra crate soft drinks fún mi 40 àṣé kì í pẹ́ àṣà ìlérọ́jú sẹ́ni àmì lẹ́fíńjà sí máa ń kàn nídò ní àṣé wọ́n lọ lérọ́jú tọ́ wọn bàbá ọmọ mọ̀jẹ́ rahama mo kíyàwó Ọlátòkè my beautiful Ọlátòkè
bó lọ wí jèrè. وجعل بينكم مودة ورحمة. alájà Hidaya níjọ́ tí bàbá ń ṣèyàwó èmi ni mo ṣe best man fún wọn èmi mo best wọn èmi mo best wọn jẹ lẹ níjọ́ tí mo mẹ̀yìn lọlé ọkọ kọ́ lè gbọ́ èmi ni best wọn. àwọn ọmọ náà ń bẹ lójú àgbo wọn ti dàgbà ọlọ́mọ lu ọ̀pá ẹ pètè fún wọn tẹ́yìn àyíbẹ̀kọ́ èmi mo ṣe best man níjọ́ náà tá a máàcì báyìí Allahu Akbar èmi gbàgbé ọ̀rọ̀ bọ̀rọ̀ ìyàwó látòkè inú ẹ̀wò ló tún ní bí ìyàwó àná yìí ẹ̀wò ọkọ náà gbàtí wọn máa lura wọn lórógùn wọn níyàwó rẹ̀ gbó bẹ́ńdẹ́tọ̀ fún náà tó wọn ò járí wọn ò sì ní jà láéláé wọn gbọ́ra wọn yé bàbá ló tírèèni wọn ẹ̀yà wọn sekún nígbà mo kọ́ wọn ké torí ẹ̀ fapò ìmọ̀ bọ̀ èmi náà yà á jọ́ ìyàwó mi kejì mo ti kọ́ ké mo wò tó sọ̀rọ̀ ǹjọ́ mo yà á hé èmi ní jẹ́ bàbá yẹ jẹ́ ọmọ tí mo kọ́ bàbá lọ́dọ̀ náà ti bẹ́ẹ̀ lọ́dọ̀ ó yà á hé èmi mo tún nǹkan mi ṣe mo yà á hé nǹkan mi èmi ló kàn. وجعل بينكم مودة ورحمة. bàbá وجعل بينكم مودة ورحمة. ẹ tí ì ráàyè fún mi ni wọn jọba sọfílẹ púpọ̀ jù. bàbá wọn fẹ́ràn mi tí a bá lọ ọ̀nà Òṣogbo wọn yà tí wọ́n tún wá ń padà lọ ni wọ́n tún wá yà. mo ní kí n wá wo dúkìá bàbá mi ṣe wà dáadáa ọlọ́run ẹ gbọ́ kò sọ́gbọ́n tá a lè dá abínibí yàtọ̀ sí ability tí wọ́n bá bímọ yẹn sọ̀rọ̀ kọ́ tí mo lè dá ọkọ ọmọ kejì àtúnbí kalẹ̀ tán ọmọ ọmọ jẹ́ zina azina. المال والبنون زينة الحياة الدنيا. owó tóbi lóòótọ́ àmọ́ tó mo bá tìgún kò tí ì di ọ̀ṣọ́. àṣì ọ̀ṣọ́ lọ́mọ ìwọ tó o bá tọ́ ọmọ rẹ̀ ó wọ àkísà lọ́jọ́ alẹ́ ọmọ lásọ ọmọ ní iyì ọmọ lẹ́yẹ ọmọ ní ó kọ́ complex tí ó fọkọ yẹ yóò kọ́ mall yóò fọkọ òbí rẹ̀ sí ọmọ ní ó kọ́ mọ́sálásí tí ó fọkọ òbí rẹ̀ sí gbogbo mọ́sálásí bàbá wa àwọn sọ̀rọ̀ fẹ̀sọ̀fì láìkọ́ ó kọ́ alájẹ́ àgbà ní hàn sí. èmi náà ó kọ́ dáàdì mi sí tèmi náà kódà mo tún wọn kọ́ bàbá wọn sí jádù mi. láìbìrì tí mo kọ́ ńlá orúkọ jádù mi ni mo fi sọ hóòlù mi lọ́kọ̀ alájí àgbà mọ́ṣáláṣí náà gbà mí orúkọ dáàdì mi ni mustashfa mi orúkọ sí òtájú ní adábì ni òrò mọ́ra wọn n gbọ́dọ̀ gbàgbé bíbí n gbọ́dọ̀ gbàgbé tọ́ bí tí mo ti lálùbáríkà. alimalu ọ̀rẹ́ street mi náà orúkọ alájí àgbà ló wà ń bẹ 4 kilometres. walibanuna zinatul hayati dunya. baba ṣé mo ń gbà ṣé bẹ́ẹ̀ ṣe kọ́ àná nù. àsọ̀sọ̀ lọ́mọ jẹ́ ẹ dákun tòde ọlọ́run àwọn táwọn alágùn mórí sọ̀sọ̀ ni ẹ jẹ́ fúnra wọn. ṣé rahama ni ẹ jẹ́ ọmọ tá à ń lọ bẹ́ẹ̀lì rẹ ọlọ́pàá lójoojúmọ́ ṣé rahama ni rahama kan ìbànújẹ́ ń ọmọ wọlé ọmọ wọlé ìyá ò béèrè ó wọlé ìyá bú ẹkún ọmọ tó ṣubú ságbàlá ọmọ náà nù. orúkọ ọmọ kẹta
yóò máa jẹ́ alfitna tu alfitna innama amwalukum wa awladukum fitna. إنما أموالكم وأولادكم فتنة. àsọmọtá àbátọ́ ní ìyá fìtínà. bàbá kan bẹ tọ́ ọmọ rẹ kó ìyà fún ó wá igi fún ní àmùjẹ ẹ̀jẹ̀ bù ó tu ẹ̀gẹ́ fún kárí lóko ó wá ẹ̀gẹ́ fún ní orí rẹ̀ di kókó ẹ̀gẹ́ atú ló bá sunkún lọ bá ànábì ànábì ni wọ́n ọmọ lójú wókòwókò yìí wọ́n sì ná bàbá rẹ̀ sọ̀rọ̀ kò mà ní ọ̀ wọ́n lànà bí a wala taqfu ma laysa laka bihi ilm sosojú rẹ̀ ànábì ni bá ń bí ọlọ́kọ̀ wo ló sọ mí ó ní sami'tu harba ó ní mo sọ ní ogun ó ní mo gbógun tì náà nù olùkọ́ ọ̀rọ̀ ni àbó bá lu ò gbógun tì bí ọ nígbà tí olúkálùkù kẹ́kọ̀ọ́ bó ló fi mí sí ó ní mo ní kó máa dáran ó lágbo ẹran dà tó kó fún mi lágbo ẹran bàbá ẹran dà sí bẹ́ẹ̀ yẹn láàmà dáńgí ó lòun náà dẹran kí n máa ná lókùn. إنما أموالكم. tẹ bá fẹ́ rí fìtínà ọmọ ẹni kí ni ó ṣe gbogbo ọjọ́ ayé máa pọ̀ bìrẹ̀ lẹ́kùn ni bàbá mi àsọmọtá àbátọ́ ni fìtínà. njọ́ tí máa ń báyàwó rẹ̀ jà tọrọ pọ̀ fẹ́ lájà ní fún ọ ní ìpaníjàgbọ̀n ọmọ rẹ̀ pa ọ́ nù. ìyàwó náà ló ń fẹ́ fà lẹ́sẹ̀ ẹsẹ̀ tiẹ̀ ni ó fà kànga lọ́ọ̀tì balẹ̀ ló bá tán. bàbá àgọ́rọ́ọ̀rì ẹ má jọmọ yóò jẹ́ fìtínà o ẹ jẹ́ jẹ́ rahama àti zina ẹ gbọ́ bí ọba tí ń ṣe ń fi sọ̀rọ̀ lónìí pé èmi mo bí àgọ́rọ́ọ̀rì ẹ jẹ́ inú lè pé èmi náà mo bí lágbájá lára títọ́ èló la fi tọ́ ọmọ ìjọ tó bá sanjọ́ níjọ́ tí mo rán màmí ní mẹ́kà years back ó ti pẹ́ mo kéré ńgbà yẹn tí mo fi rán màmí ní mẹ́kà àwọn àti mẹ́kà dé wọ́n lù bàbá yín tíra yìí ọ̀kan tó kù tí ò rí yanjú tó fi kú lọ yanjú yìí màmí sọ bẹ́ẹ̀ ni ọ̀kan tó kù tí ò rí yanjú lọ yanjú yìí tó fi lọ bọ́lọ̀ sọ wáyé lónìí tọ́lọ̀ ń bá pa àwọn bí ẹ ti wí náà nù ìtùnú mi ti pé alájà tí wọ́n máa pè mí ní ń bà mí lọ́kàn jẹ́ mo sì kéré púpọ̀ ńgbà yẹn náà wá ní wọ́n sì pè mí lóko àti bàbá tó bẹ àfa sí orí rẹ̀ wọ́n á ní Muideen àfi tó o bá fẹ́ lọ́wọ́ ní fún ọ. Allah. ìyá tó bí mi gangan ó wà láyé dìsí wọ́n ti dàgbà màmí ti darúgbó Allahu Akbar àmín tí náà ní ráre jàmáà kọ́ mo tún lè jẹ́ ráhámà àwa yìí wọ́n ti lọ gbàjọ àwọn fún atẹ́fi sanwó skul wa rí nítorí tó fẹ́ kèmí nìkan tí ní sèlówó màmí ti lọ fòrú yáwó rí níjọ́ tá a san padà millions la fi san bàbá tí wọ́n gba prepaid salary pé oṣù tí ń bọ̀ tí ò tí ì dé ẹ fún mi lówó rẹ torí wọ́n fẹ́ san school fees wa lémi tí mo jẹ́ kó yìí torí teacher ní dáàdì mi wọ́n teaching náà fi tọ́ mi Arabic teacher àti Arabic and Islamic IRK. ṣe làwọn dáńtà dà lónìí gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ wà níbi tó mo Benson St. Maurice tìgátàjẹ́ẹ̀tì tí wọ́n ń tàn ọ́ jáyé orí rẹ̀ pẹ̀lú sìgá ẹsẹ̀ mú orí rẹ̀ burú ọyọ orí rẹ̀ wò lọ́ ń jẹ ọ́ ń jẹ òfò èyí tó ọmọ ní bàbá o ìkẹrin tẹ́ fi yọ̀ǹda mi tí mo lọ sí ilé Olúòró lọ́dọ̀ Ṣéèkù Jaburata ibẹ̀ ni màá tún darí sí nísìnyí tó wà máa lọ ilé lọ́sùn
àṣẹlẹ̀ kẹrin àdúwò ọmọ a máa di ọ̀tá fún ni. inna min azwajikum wa awladikum aduwwan lakum. bàbá tọ́ ọmọ lè dọ̀tá ẹ lọ́nà wo ànídàdì mi fọ́kàn mi wò ìgbà o ìgbájú ọmọ ń lu bàbá rẹ̀ ọmọ tá a bá tó lu bàbá rẹ̀ tẹ bá rọ ọmọ tó jẹ́ ọ̀tá fún bàbá ẹ̀ gbogbo tí bàbá rẹ̀ bá fẹ́ kò ní bá fẹ́ yóò mọ̀ nóò dákun èmi ń lọ lẹ́nu mẹ́rẹ̀ẹ̀rin mo kà ìtọ́ba fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó jẹ́ ni ọ ṣiṣẹ́ tọ̀ tọ́ba fẹ́ kó jẹ́ rahama tọ́ba fẹ́ kó jẹ́ zina ṣiṣẹ́ tọ̀ tọ́ba fẹ́ kó jẹ́ fitinatu tọ́ba fẹ́ kó jẹ́ àdúwò ṣiṣẹ́ tọ̀ mo ti wí tèmi gbogbo ọ̀dọ́ tí ń gẹ fìlà 50,000 ká ẹbí sọ́lọ́wọ́ skul ọmọ san ìwọ lọ sọ àtàn lọ́mọ rẹ̀ ọba fẹ́ kí wọ́n á tọ́ ọmọ kọ́ mọ̀ lásọ lọ́rùn dá tọmọ rẹ̀ bá yàn ọ́ jèrè wọ́n gbọ́ kójí kó bá kò jí bá ẹ̀gbọ́ abẹ́ ẹ̀gbọ́ síbí lọ́rin lè wà ẹ̀gbá húsá ni ọgbà tọ́sí tọ́sí tó àfẹ́ kí n gbọ́ náà nù. àbáṣà ẹ̀dì ló lè sọ. dọ́ tani ó ló ń gba hausa ó pẹ́ ń Katsina àti gúúsù làbá ń lọ express owó ní àwọn lọ Adó Èkìtì òru mu fi wá kó lọ́fà àwọn ní ká mú tí lọ́dọ̀ méjì wà ní sẹ́ méjì dẹ́rẹ́bì búrẹ́dì dẹ́rẹ́bì sáà kóyí òní kó wájú mi jẹ́ àwùjọ àwẹ̀rẹ̀wò lọ́mọ. ó tó sọ kan àṣẹ ń ṣépè láwùjá ni. èyí bá ẹsẹ̀ ló ṣépè lé èyí ń yọ ọbẹ̀ wẹ́rẹ́ ó ní àyẹ̀ ń kàṣí àdúgbòsì pàwọ́dà ló mo yà gbé náà kọ́ ó di nẹ́ẹ̀nẹ́ àdógbò owó mọ́ àgbẹ̀tà ó sáré rí máa lọ mú mi nì kò sójú ẹ̀ orí àmọ́. àti súyà àtọwọ́. àgbàgbé rẹ dùn ní àgbáwọ̀ ọmọ rẹ lè mọ̀ fún mi àwùsọ òdì ní ma sọ kóńkòsó wa nítorí mo ní ọsọ àwùsá ọ̀tọ̀ ní ti wí mo ní kò gbà tí sọ kàókù dín ní àánú kà adúgbò fọlọ́hún. adúgbò fọlọ́hún. bàbá wa lè àgòrò wí. bàbá wa lè àgòrò wí. ẹ fẹ́ rí i. ẹ̀rí nǹkan báyìí. al-jazā'u min jinsil 'amal. wọ́n tẹ̀yàn bá ṣe ní ó gbà. ebi tọ́lọ̀ tí wàá san ilé san. ẹ̀rẹ́ san. àìlẹ́ ń sèkúmọ́ torí bí ìkúmọ̀ mínísítà. bẹ́ẹ̀ni. orí bí ìkúmọ̀ ọmọ sẹ́nitọ̀. ti sẹ́nitọ̀. àwọn ojúlówó èèyàn mà ló wà ń bí ifá. bẹ́ẹ̀ni àwọn ojúlówó èèyàn. ẹ kú oríire o. ẹ kú oríire. kí lorúkọ ọmọ. wọn Bukhari. ọlọ́run jí o lálùbáríkà. ọlọ́run jí o lálùbáríkà. rawahu Bukhari wa Muslim. ẹ sọ Muslim náà nù. ìyá má ti dúró. ní ẹ má dúró. tá a bá bí ní wọ yàrá ẹni o. bẹ́ẹ̀ni. ẹ má ṣe family planning wèrè o. ẹ má tilẹ̀kùn. tán kan tilẹ̀kùn bí ìsáwùrú. bẹ́ẹ̀ni. bọ́ tilẹ̀kùn sí. àbí. èmi kọ́ mo ní ìjọba fi sí lọ. bẹ́ẹ̀ni. ìsì mi kan ní kí n tó kàn ọ́ la mo ti ké. bẹ́ẹ̀ni. gbogbo lẹ́kùn lọ́lọ́wọ́ já dànù. wọ́n wù kó mbẹ́ ni. Aláginà tàlàgbánú èmi yìí wọ́n sọ èdè kan níbi ẹgbàá mẹ́kẹ́ sọ́jáde adúgbò fọlọ́. adúgbò lọ́dọ̀ ọlọ́run. Sheikh Bukhari. Sheikh Bukhari. ọlọ́run jí ó lálùbáríkà. ọlọ́run jí ó lálùbáríkà. àṣẹ àmì dáadáa. àmín. n tí àgọ́rọ̀ wíwó kẹsẹ̀ ní sinmi kíkẹ́ mú wà àlùbáríkà rẹ̀ wá. wọ́n ní kẹ́ san wá àlùbáríkà rẹ̀. ó yá. Sheikh Bukhari. àlùbáríkà lẹ́yìn ní. àlùbáríkà lẹ́ ní. ní kó máa fi rí báyìí. ní kó mọ ọmọ fi rí báyìí. kó máa fi rí báyìí. ìkómọ ọmọ ló wá fi dùn báyìí. ní kó máa ọmọ fi dùn báyìí. àlùbáríkà ni. àlùbáríkà ni. tani ń pè jami rẹ yóò jámọ́ bólọ́wà. jamiu tó gbowó dání. máa bọ̀ ọ̀gọ̀rọ̀ wí. onímọ̀ tó pọ̀. onímọ̀ tó pọ̀. tí wọ́n á fi mọ̀ wọn da yérú. wọ́n á fi mọ̀ wọn da yérú. ẹ má relent effort yín o.
ayé ń kó oúnjẹ wọ́n gba tí o ayé gba tí gan. ìmọ̀láyé ń tẹ̀lé òun tẹ̀lé àìmọ̀kan o àwọn èèyàn gidi. àwọn èèyàn gidi ló ń fọ́lọ̀ yín o fáǹsì yín. èmi náà ń fọ́lọ̀ yín o bẹ́ẹ̀ ni. bàbá alájí ẹ kú tọ́jú tí bàbá fi lẹ̀ kí ni ẹ pé KSK Kamaludin Sofiyullah KSK. ó kọ tó dáa ni. ó kọ gidi ni. ó kọ gidi ni. àwa náà mọ̀ pé. ọba pé akramakumullah. ọ̀pálájì àgbàdo. bẹ́ẹ̀ni bàbá wa KSK. bàbá àgòrò wí pálí tó sọpọ́ọ̀tì wọn. tààtọ́ ni tí ó sọpọ́ọ̀tì wọn. àfa wa bàbá wa Látòkè. bàbá wa Látòkè. tẹ́tà ń pè ní àfa náàwù lọ́fà. bẹ́ẹ̀ni bàbá wo ní tàdáwà. bàbá wo ní tàdáwà. Fásirù abẹ́ mi. Fásirù bàbá alábẹ́ mi ń kọ́ owó tí wọ́n náà ni. ìyá bàbá. Shewa Abdul Wahab. ìyá bàbá ẹ tún mú wà ní. ìyá bàbá. ta ló tún kù ń bẹ̀. ta ló kù ń bẹ̀. ẹ̀yin àfa mi ń kọ́. ẹ̀yin àfa mi ń kọ́. àrídọ́nà. bàbá olókùn eníkùn mi mà. ṣé Rọ̀sọ́fì. Rọ̀sọ́fì dà. Rọ̀sọ́fì bulẹ̀ wà. bàbá kankan náà tó fi kalẹ̀. àwíyé àgbà. àwíyé àgbà tó sẹ̀ ti mọ́kàdé. bẹ́ẹ̀ni. owó ńláńlá ló mú wá fa. Rọ̀sọ́fì dà. anta Allah. Rọ̀sọ́fì. Rọ̀sọ́fì àti lọ́sọ́mọ́. Abrar. ó sàṣẹ ìyàwó ọlọ́fà olùbáríkà sí. àjánà sì yín ni. ti Rọ̀sọ́fì náà kọ́ ti ọ̀nà àjánà sí. tààtú ni. tààtú ni. afa Adamu da. afa Adamu da. Waziru Rauda. afa wọn lè géèrè. wọn lè géèrè. dáná ẹdún síta ìyá ọmọ dà. ìyá ọmọ. wọ́n sì kọ̀nsídà ṣẹ́jú méjì fún kẹ́bi yọ̀ǹda mi. kẹ́bi yọ̀ǹda bàbá. ṣùgbọ́n tí n bá ti ṣe ẹlẹ́kùn kí bàbá ṣàdúrà fún mi kí n máa lọ torí Ọlọ́run. bẹ́ẹ̀ ni torí Ọlọ́run. ó ṣe ṣàhádà. ẹnìró ìyá ọmọ ẹnìró wọn wà yẹ ẹ bọ́ sílẹ̀ díẹ̀ ẹ̀sùn wàá jìnnà sí ẹ kò níbẹ̀ tí súnmọ́ tẹ wá ta kété lójú tí a. àbí súnà fẹ́ bẹ́ẹ̀. súnà fẹ́ bẹ́ẹ̀. súnà fẹ́ bẹ́ẹ̀. àwọn àṣẹ kọ̀nsídà fún yín. wọ́n láti kọ̀nsídà fún yín. Wasiru Rauda. Wasiru Rauda. àwọn àṣẹ kọ̀nsídà fún yín. àṣẹ kọ̀nsídà fún yín. owó tẹ bá pa ẹ̀ẹ̀mejì lẹ ní. owó tẹ bá pa ẹ̀ẹ̀mejì lẹ ní. ẹ má yànra yín jẹ o. ẹ má yànra yín jẹ. mo ti rí apó ọmọ àfa wa Sheikh Abdullahi. Sheikh Abdullahi. ọmọ àfa wa. ọmọ àfa wa. Sheikh Abdullahi Apó. Sheikh Abdullahi Apó. ọmọ àfa wa nù. ọmọ àfa wa nù. bàbá yín kọ́ alójú bọ́ọ̀dù bàbá tó kọ́ anílé. tó kọ́ anílé. Sheikh Suleiman Apó. rahimahullahu rahmatan wasi'a. ẹ̀yà bá ń dá kọ́sídà fún wa. bàbá ẹ̀ sọ̀rọ̀ ogunjó ẹ̀ nípa rẹ̀. La ilaha àwọn àgbà wa àwọn afáàní súnmọ́ra. La ilaha illallah. kámọ́ náà wọn lówó. Sheikh Safiyullah ẹ̀ nípa rẹ̀. La ilaha illallah. Madaditu yadi ilayka likay tamudda yadayka nahwa yadi. لا إله إلا الله تنقذني وتوصلني إلى ما فيه لي رشدي لا إله